pé títí bàbá ìyàwó ẹ̀ náà pé kò gbé call ń bò di 3:42 a ní evidence yẹn lọ́wọ́ ni bàbá àwọn ọmọ mi wá send message sí ọkọ wípé kí ló ṣẹlẹ̀ a ti pè é ò gbé pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ reply ó ní daddy ó ní I will get back to you ó ní my family and myself we are fine everybody is fine. ìyẹn ọmọ tí yẹn. ìyẹn ọkọ ló sọ pé daddy I will reply to you. ó ní I will get back to you. I will get back to you. bẹ́ẹ̀ni sá. so ọmọ yín bá sọ̀rọ̀ náà níta ni. ọmọ wa bá sọ̀rọ̀ òun gan kò gbé nọ́mbà ọkọ náà ò gbé nọ́mbà but mi ò mọ nǹkan tí Ọlọ́run jẹ́ kó jẹ́ kí bàbá àwọn ọmọ mi kó send text ó dẹ̀ reply. n tà sọ ìtò 4 nìyẹn 4 a.m. n gbòdì tó 7 ló pe bàbá àwọn ọmọ mi pé Fúnmi is dead. Fúnmi is dead. bí àṣẹ bẹ́ẹ̀ bó ṣe pé bàbá àwọn. láti mo pè é ọ sọ pé nǹkan kan ṣe é náà. ó ní we are fine sir. ó sọ fún ìdè obìnrin ti bí pé òun ṣẹ̀ṣẹ̀ báyàwó náà sọ̀rọ̀ ni n bò di tó 7 ló ní Fúnmi is dead bó ṣe pé bàbá ọmọ mi pé Fúnmi is dead ló pe pastor torí ọmọ mi Sunday school teacher leader ni àwọn ọmọdé ló pe pastor ṣọ́ọ̀ṣì ló pe gbogbo àwọn elders gbogbo ẹ̀ kò tí ì délé o ilé tìkún wọn ní nǹkan tó ṣe. má kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat wípé ọkọ ọmọ òun mà ti pa ọmọ òun màmá Ọmọ́táyọ̀ Abíọ́dún àwọn gẹ́gẹ́ ni wọ́n ké gbàjarè wá o sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé ó ti pé ọdún 3 gbáko báyìí tọ́mọ òun ti jáde láyé ó ní àmọ́ kó tó di pọ́mọ yìí jáde láyé wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ o kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtù wọn fetí gbéyàwó ọ̀rọ̀ wọn ní pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ abàmì yìí ṣẹlẹ̀ pé ọmọ òun ní ọ̀rẹ́ kan tí wọ́n ń porúkọ ẹ̀ ní Kẹ́mi bó tilẹ̀ jẹ́ pé Fúnmiláyọ̀ gangan ni ọmọ màmá yìí ń jẹ́ àmọ́ Kẹ́mi pé Fúnmiláyọ̀ bò ó ní gbólóhùn tí wọ́n jọ san kẹ́yìn náà ni wípé olórí ń fọ́ òun orí ń fọ́ ẹ bẹ́ẹ̀ sì ló lọ́mọ lọ́dọ̀ ọmọ ọdún 2 lọ́mọ tí ń bẹ lọ́wọ́ Fúnmiláyọ̀ o ó wá ń sọ fọ́rẹ̀ rẹ̀ Kẹ́mi wípé orí ń fọ́ òun wọ́n ní àtìgbà yẹn ni wọ́n ti jọ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni kankan tó tún rí i bá sọ̀rọ̀ mọ́ látìgbà yẹn wọ́n ní pé Kẹ́mi ló wá pé ọ̀kan nínú àwọn màmá yìí àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀ pé òun ò mà rí Fúnmiláyọ̀ bá sọ̀rọ̀ bó ló ṣe jẹ́ ibo ni Fúnmiláyọ̀ wà ṣe sure pé nǹkan kan ò ṣe Fúnmiláyọ̀ làwọn yóò bá bẹ̀rẹ̀ sí ní pé bí wọ́n ṣe ń pè é ni wọ́n ń pe ọkọ bó ṣe ń pè é ni wọ́n ń pe ọkọ ẹ̀ olúwa wẹ̀ mí mọ́ wípé olúwa wẹ̀ mí mọ́ ibo níyàwó rẹ̀ wà wọ́n ní pé ó kọ̀ jálẹ̀ pé kò má gbé kọ́ọ̀lù wọ́n pé kò gbé kọ́ọ̀lù o ẹni àbúrò Fúnmiláyọ̀ ló bá pe ẹnìkan tí ń bẹ ní àdúgbò tí wọ́n ń gbé yẹn pé kó dáhùn kó dábọ̀ kó lọ bá wọn yẹ inú ilé yẹn wò pé ṣé àlàáfíà ní Fúnmiláyọ̀ wà wọ́n nígbà tí wọ́n fi débẹ̀ wípé wọ́n gbọ́ ohùn ọmọ Fúnmiláyọ̀ ọmọ ọdún 2 tí ń sunkún nínú ilé bẹ́ẹ̀ sì ni wọ́n ti fi kọ́kọ́rọ́ wọ́n ti fi tilẹ̀kùn pa láti ta wọ́n ní ọkọ rẹ̀ ò sí nílé o wípé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sunkún wọ́n gbálẹ̀kùn lẹ̀kùn ò mà sí ibo lọ́kọ́ lọ wọ́n ní ọkọ yẹn ń gbé kọ́ọ̀lù àwọn ará àdúgbò bẹ́ẹ̀ sì ni kò gbé kọ́ọ̀lù àwọn fámìlì ìyàwó rẹ̀ bó o lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ọ̀rọ̀ yẹn rújú o ẹ̀yin èèyàn àmọ́ ẹ gbọ́ wìnrìn lónìí nínú ilé tí mo mú wá fún yín ẹ wò wọ́n fura sí olúwa wẹ̀ mímọ́ yìí wọ́n fura sí o torí gbà tí ó fi padà dé wòròwòrò ní sọ lẹ́nu ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ bá yín gbé fọ́nrán ẹ̀ wọlé torí pé kí ni ọ̀rọ̀ ń ò dùn lẹ́nu tèmi bẹ́ẹ̀ ni ìròyìn ò tá fojú bà ẹ jẹ́ ń gbé kíní ìwà kẹfà balẹ̀ wá gbọ́ fọ́nrán yìí torí pé kí ni tẹ bá ń gbọ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó fọ́nrán yìí gangan náà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi mo tún kí yín káàbọ̀ sórí ètò tá a mú wá fún yín lónìí bẹ́ẹ̀ mo gbóṣùbà káre fún Alhaji Dr. Oriyomi Hamzat fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò Kókórò Alátẹ lágbà Ọlọ́run ọba Èdùmàrè yóò máa ju yín ṣe bẹ́ẹ̀ sì ni làákàyè yín ò ní jọba láéláé láì dé ìnà pẹ̀nu ẹjá kan sínú agbami ètò náà kẹwàá gbọ́rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ kan ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. orúkọ yín mà àti. orúkọ mi ni Ọmọ́táyọ̀ Abíọ́dún. láti. mo wá láti Àbújá ṣùgbọ́n àwọn ẹbí mi wà ní Ìbàdàn bí. kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ọmọ 4 ni Ọlọ́run fi ta mí lọ́rẹ èyí tó jẹ́ àkọ́kọ́ nu wọn ni Olúfúnmiláyọ̀ ìgbà tó di May 18 last year ni òní first daughter mi second daughter mi náà Àbújá náà ló wà èmi wá sí Ìbàdàn ni wọ́n pè mí second daughter mi pè mí pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun kan tí wọ́n jọ lọ sí Bowen pé ó pe òun bó sọ wípé àwọn jọ sọ̀rọ̀ débì kan ló wá ní orí ń fọ́ wípé ó sọ pé kò ń sùn díẹ̀ látìgbà yẹn pé òun ò dẹ̀ rí bá sọ̀rọ̀ pé kó pe ẹ̀gbọ́n ẹ̀ nítorí jẹ́ ìyàlẹ́nu fún mi lákọ̀ọ́kọ́ ni wípé
bí arábìnrin yẹn ṣe ní nọ́mbà second daughter mi lọ́wọ́ best ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni then apart from that ọdún keje bóyá àgbà tí wọ́n kọ́ jọ lọ sí Bowen kí n tó gbé wọn lọ sí Federal University ní second daughter mi àti arábìnrin yẹn òun yẹn ń jẹ́ Kẹ́mi Oyèwùsì ó ń gbé Ìbàdàn bí ni wọ́n ti jọ sọ̀rọ̀ kan yìí so bó ṣe rí nọ́mbà rẹ̀ aṣáà bẹ̀rẹ̀ sí pé nọ́mbà ọmọ mi èyí fún mi láyọ̀ yẹn bẹ́ẹ̀ la ń pe nọ́mbà ọkọ ẹ̀ méjèèjì ring gbogbo nọ́mbà la pè mo pe bàbá wọn wà l'Abuja ńgbà yẹn mo pe bàbá wọn wípé àárí bá sọ̀rọ̀ àpèpèpè ọkọ ò gbé nọ́mbà ìyàwó náà ò gbé nọ́mbà kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni second daughter mi wá pe former neighbor wọn ilé kò bóyá bí irú bí sí Ìwó road kò tó Ìwó road èèyàn lè fẹsẹ̀ rìn gan ní ọ̀nàmàdé pé jọ̀ọ́ lọ bá mi wo àǹtí mi pé àárí bá sọ̀rọ̀ àdẹ̀rí ọkọ ẹ̀ bá sọ̀rọ̀ obìnrin tó pè yẹn ìyá Williams ló ń jẹ́ ọmọ Delta ni ìyẹn lọ́mọ kékeré dání so ó wá kọ́kọ́ pe ọkọ ọmọ mi dẹ̀ gbé nọ́mbà títí ẹ̀ kò gbé nọ́mbà ti gbọ́ èmi àti bàbá àti peter ń pè ó pé àwọn ńlọ ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ àti bàbá ìyàwó ẹ̀ wọ́n ti pè ẹ́ wọ́n pe ọkọ ìyàwó ẹ̀ náà gbé nọ́mbà pé wọ́n dẹ̀ ní kóun ti lọ wo kóun lọ sí pé jọ̀ọ́ bá mi gbé nọ́mbà yẹn fún ìyàwó ẹ̀ kí n bá sọ̀rọ̀ ìyẹn ló ẹ̀ṣẹ̀ wá sọ pé òun ò sí ilé gbogbo tá à ń sọ bí aago 10 ni pé òun ò sí ilé pé kó dúró ó náà ní kí n lọ sílé yín o ó ní kó dúró ó ní kó má lọ kó jẹun pé ìyàwó òun kò dẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ni obìnrin yẹn sọ wípé 5 minutes pé ló pè ń padà ló sọ wípé pé ohun tí báyàwó òun ẹ̀ṣẹ̀ báyàwó òun sọ̀rọ̀ tán ni pé kò sí problem pé wọ́n ní kí n lọ ó ní má bọ́dà láti lọ. tọ́ èmi lọ fi jìjọ gbogbo bá a ṣe ń pè títí bàbá ìyàwó ẹ̀ náà ń pè kò gbé kọ́ ń bò di 3:42 a ní evidence yẹn lọ́wọ́ ní bàbá àwọn ọmọ mi wá send message sí ọkọ wípé kí ló ṣẹlẹ̀ a ti pè ẹ́ ò gbé pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ reply ó ní daddy ó ní I will get back to you ó ní my family and myself we are fine everybody is fine. ìyẹn ọmọ tí yẹn. ìyẹn ọkọ ló sọ pé daddy I will reply to you. ó ní I will get back to you. I will get back to you. bẹ́ẹ̀ni sá. so ọmọ yín bá sọ̀rọ̀ náà níta yìí. ọmọ wa bá sọ̀rọ̀ òun gan kò gbé nọ́mbà ọkọ náà ò gbé nọ́mbà but mi ò mọ nǹkan tí Ọlọ́run jẹ́ kó jẹ́ kí bàbá àwọn ọmọ mi kó send text ó dẹ̀ reply. n tà sọ ìtò 4 nìyẹn 4 a.m. ń gbòdì tó 7 ló pe bàbá àwọn ọmọ mi pé Fúnmi is dead. Fúnmi is dead. bí àṣẹ bẹ́ẹ̀ bó ṣe pé bàbá àwọn ọmọ. láti mo pè ẹ́ ọ̀ sọ pé nǹkan kan ṣe náà. ó ní we are fine sir. ó sọ fún ìdè obìnrin ti bí pé òun ṣẹ̀ṣẹ̀ báyàwó náà sọ̀rọ̀ ni ń gbòdì tó 7 ló ní Fúnmi is dead. bó ṣe pé bàbá àwọn ọmọ mi pé Fúnmi is dead ló pe pastor torí ọmọ mi Sunday school teacher leader ni àwọn ọmọdé ló pe pastor ṣọ́ọ̀ṣì ló pe gbogbo àwọn elders gbogbo ẹ̀ kò tí ì délé o ilé tìkún wọn ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé torí wọ́n ní ọmọ ọdún 3 wọ́n ní nígbà tọmọ yẹn jí àmọ́ tó ṣẹlẹ̀ but suspect torí ó ń sọ̀rọ̀ sleeping dose mo rò pé nígbà tó ṣiṣẹ́ yẹn tán ló fún grandson mi ló fún ní sleeping dose but ń gbòdì bíi around 6 a.m. wọ́n ní ọmọ yẹn jí ó wá ń sunkún nínú flat wọn ó ń sunkún gan nínú flat wọn wọ́n ní àwọn ará flat bá dìde wọ́n bá ṣí kọ́tẹ̀ náà rí i pé ọmọ mi ó wà nílẹ̀ sitting room tó dojú bolẹ̀ síbẹ̀ tí ọmọ ẹ̀ ń fi ọwọ́ tó fi ń wọ ní boxer tó fà báyìí wọ́n bá pè é pé dami níbo ló wà ṣe wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní flat ó ní kán jọ kán bò ń jálẹ̀kùn ó ní tán bá jálẹ̀kùn tán ó ní kí wọ́n bá òun gbọ́ ọmọ òun kán dẹ̀ gbé ìyàwó òun lọ sí hospital níbo lòun ti ń bọ̀ ìyẹn bíi 7 a.m. ńgbà tí wọ́n jálẹ̀kùn tán náà rí condition ọmọ mi wọ́n náà pè wọ́n sọ fún pé àwọn ò lè fi ọwọ́ kàn pé but àwọn ti gbé ọmọ ẹ̀ wọ́n ní bó ṣe ń bọ̀ guaguagua nìyẹn láàárín àwọn èrò ti dé gan-an wọ́n ní bó ṣe ń bọ̀ guaguagua nìyẹn wọ́n ní tó wọlé bá wọ́n nígbà tí wọ́n jálẹ̀kùn wọ́n ní kò sí kọ́kọ́rọ́ lẹ́yìn ilẹ̀kùn kíní tán dẹ̀ máa ń fà sí sling kò sí kásà kò sí ń bẹ̀. sling tán máa ń fà sí wọ́n fà sí ṣùgbọ́n wọ́n ti ilẹ̀kùn bọ̀ kò sí kọ́kọ́rọ́ lẹ́yìn ilẹ̀kùn. ìta náà ti tilẹ̀kùn dẹ̀. ìta náà ti tilẹ̀kùn òun ló tilẹ̀kùn so wọ́n nígbà tí wọ́n já wọ́n ní bó ṣe ń bọ̀ guagua láàárín àwọn èrò àwọn ẹ̀dà ìtorí èmi wọ́n ti book flight èmi ti ń bọ̀ lọ èmi ti ń lọ sí Àbújá padà àwọn ẹ̀dà church tèmi mọ̀ dáadáa tí mo mọ̀ wọn mi náà sọ fún mi wọ́n ní bó ṣe ń bọ̀ guagua láàárín èrò báyìí wọ́n ní ṣe ló wọlé ó dẹ̀ fa káchà méjèèjì sí wọ́n ní almost 3 hours ni àwọn fi ń bẹ̀ láti ojú window wípé ṣí ilẹ̀kùn káti ẹ̀gbọ́n mọ́ ilọ sí hospital bóyá èmi ṣì wà lára ẹ̀ wọ́n ní kò dá àwọn lóhùn bí èrò ṣe wá pọ̀ dé náà ti ń pe èyí second daughter mi
distance yẹn ó jìnnà síra wọn wípé ńbo ló wà láàárọ̀ kùtùkùtù ó ní àwọn ní ilé ẹ̀gbọ́n ẹ̀ làwọn wà níbo ló wà ó ní kánjọ kan bò ń gbé fóònù fún ẹ̀gbọ́n òun ó nítorí a ti ń pè láti òru gbogbo òru ó ní kò gbé wọ́n ní kó ṣàmàbọ̀ bí second daughter mi ṣe pé àbúrò bàbá ẹ̀ nìyẹn navy soldier retired soldier ni retired navy ni wípé dádì pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní o pé ara ń dẹ̀ ń sọ fún un pé torí òun rẹ́gbọ̀n bá sọ̀rọ̀ ìyẹn ní tó bá ti ń lọ nísìn lọ sí Lugbe police station torí Lugbe náà gbé ó ní gba Lugbe lọ ó ní kí ngbà tí wọ́n débẹ̀ wọ́n bá ọlọ́pàá sọ̀rọ̀ pé ó ní kí wọ́n fún ní ọlọ́pàá méjì ìgbà tí wọ́n fún ní ọlọ́pàá méjì almost 3 hours tí dá mi lọ láti wà pẹ̀lú ọmọ mi èmi náà pé láàrin ẹ̀ẹ̀mẹ́ta mo ní rẹ́kọ̀dì yẹn dó wọ́n hack phone mi wọ́n yọ call log but mo ti lọ sí MTN wow. mo ti lọ gbà gbogbo bí bàbá ọmọ mi náà ṣe ń pè tán ṣe ń pè táwa náà ń pè tá à ń pè ìyàwó ẹ̀ tá à ń pò náà gbogbo call log ti bàbá ọmọ mi náà wọ́n hack into it wọ́n yọ but àti lọ sí MTN àti gba detail so wọ́n ní bí àwọn ọlọ́pàá ṣe wá débẹ̀ làwọn ọlọ́pàá wọ́n wá pè mí wọ́n á ní mọ́mì àwọn ti débẹ̀ o pé àwọn dẹ̀ ti ní kó sílẹ̀ pé kò dá wọn lóhùn mo ní ẹ̀wọ̀n ID card mo ní kẹ́ fi hàn láti ojú window wọ́n tún pè mí padà wọ́n láwọn ti fi hàn wọ́n ní kò sílẹ̀kùn wọ́n ní àwọn dẹ̀ fẹ́ já ilẹ̀kùn mo ní ẹ̀ jálẹ̀kùn but láàrin ẹ̀ káwọn tó dé nígbà tí ẹnìkan ti pè mí wípé condition ọmọ mi nílẹ̀ ní o and everything èmi náà wá ń pè é gbogbo tó ń sọ fún mi ni pé I have a knife here I will kill myself how will my wife died without leaving a death note pé who would now take care of my son wọ́n ní kò sí nǹkan tí ò fọ̀tán nílé àfi plasma television wọ́n níbẹ̀ ló ń gbé bọ́ọ̀dì ọmọ mi ló ń nà mọ́lẹ̀ lákìgbé màá tún kọ́ ti fóònù yẹn mẹ́ta ni mo pè màá tún kọ́ ti fóònù yẹn pé màá tún pè padà pé grandma ló ń sọ̀rọ̀ gbé kọ́ mi ó dẹ̀ ń gbé kọ́ mi but ó kàn rant ni pé òun máa para òun ó ń sọ fún mi gbogbo scenario pé I have a knife here I'm going to kill myself lẹ́ẹ̀mẹ́ta ngbà tán ṣàjálẹ̀kùn wọ́n ní ṣe ló túnbọ̀ bẹ̀ báyìí tó ní òun máa fi gún second daughter mi pé don't touch my wife torí ẹni yẹn wọ́n jọ lọ sí Ifẹ̀ ni ó mọ bó ṣe ó máa ń rí láàrin ó lòun ò láìkẹ́ ó lòun tiẹ̀ fẹ́ kí ìyá kí àǹtí òun fẹ́ rárá ngbà tí wọ́n jí wọ́n ṣe gbé ọmọ yẹn nìyẹn ìgbà tí wọ́n gbé bọ́dì tán gbé dé first private hospital àwọn ẹni kan máa gbé wọlé pé torí pé ó dà kó ti lọ wọ́n wá gbé lọ sí FMC wọ́n ṣe gbé dé FMC tán wọlé ní second daughter mi tán wò wọ́n ní she's no more with us second daughter mi ní ìgbà olókun wọ́n ní few hours ago ló gbẹ̀mí mi wọ́n ní ta ló wà pẹ̀lú ẹ̀ nígbà tí ó kú wọ́n ní ọkọ ẹ̀ ni wọ́n ní but àwọn ọlọ́pàá tí mo lọ sí police station kéèsì yẹn wọ́n fẹ́ pamọ́lẹ̀ ní Lugbe police station but èmi ní cousin kan tó náà jẹ́ SSS bó ṣe tẹ̀lé mi lọ nìyẹn ńgbà tí mo dá Abuja wọ́n ti ń pè mí wípé kásẹ́tù kìíní kan mo ní kásẹ́tù bí cousin mi ṣe introduce ara ẹ̀ nìyẹn bó ṣe introduce ara ẹ̀ báyìí wọ́n kàn change wọ́n ní kan ní murder case lélẹ̀ pé kì í ṣe case police station pé case command ni pé ká padà wá níjọ́ Wednesday pé wọ́n máa transfer case wọ́n ṣe transfer case lọ sí command nìyẹn o autopsy àṣẹ autopsy wọ́n ní ọmọ tó yẹ pé ó ti lò bíi 2 weeks ní inú mortuary nígbà tí wọ́n ní ọ̀la rẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ jáde ni. result autopsy ọlọ́pàá fún wa ó ní sugar mummy kan ní ECOWAS tí yẹn lówó ìyẹn Ghana torí kíní ni fitness instructor ni so gbogbo àwọn obìnrin tó máa ń gbé ìyẹn wá ná owó àwọn ò gbọ́ nǹkan kan mọ́ láti May last year dáàdi mi ò gbọ́ anything mọ́. ọ̀kan náà ní gbogbo tó ṣẹlẹ̀ yìí ọ̀kan náà àwọn elders church wọn ló wá bá mi ló sọ wípé mọ́mì pé anything tẹ́ bá fẹ́ ṣe fún dámì pò ń dúró pò ń wà lára àwọn tó ń bẹ láti ojú window pé kó ṣílẹ̀kùn kó jẹ́ kí wọ́n gbé ọmọ mi lọ sí ìyá mi ló dúró èmi làkọ́bí wọn ọmọ yẹn làkọ́bí mi wọ́n jẹ́ kí á gbé ọmọ yìí lọ sí hospital pé kò dá àwọn lóhùn then tó sọ wípé òun pe ọmọ mi tó sọ fún neighbor pé òun pe ọmọ mi wípé she's fine pé kó má lọ ó ní kó woman yẹn má lọ check ẹ̀ lé àṣẹ wọn ní neighbor kan ló pè pé ìyẹn pé gba tí yẹn di ẹnu ọ̀nà wọ́n ní inverter mo rò pé ń bò òṣìṣẹ́ yẹn tán ó yọ inverter wọ́n ní ẹni yẹn dẹnu ọ̀nà ló sọ pé òkùnkùn bíríbírí ti pọ̀ jù nínú ilé yìí ó lòun wá ó ní ẹni yẹn lòun wá fi sí loudspeaker wípé máa gbọ́ bó ń ṣe ń gbálẹ̀kùn ilẹ̀kùn rí dẹ̀ ní pọ́npọ́n bírí báyìí ni ó ní bó ń ṣe ń gbálẹ̀kùn
ó ló sọ wípé tádi tí gan bá wà nílé vibration lẹ́kùn yẹ kó máa jí wọ́n ló sọ pé sọ fún yẹn pé kí yẹn lọ sùn pé ìyàwó máa ń sàsùn wọra pé kó má wọrí. Fúnmiláyọ̀ lórúkọ ọmọ yìí. Fúnmiláyọ̀ lórúkọ ọmọ mi Olúwawẹ̀ mímọ́ orúkọ ọkọ mi. Láti ìgbà wo lẹ ti wá sọ pé ẹ̀gbọ́n kankan? Dádì láti May 18 last year ló ti ṣẹlẹ̀. Wọn ò sọ pé wọ́n gbé lọ court. Wọ́n gbé lọ court o. Dádì wọ́n gbé lọ court fóònù ọmọ mi wọ́n ti fún un kọ́kọ́rọ́ ilé wọ́n ti fún un. Àṣọ ti kúrò ní police custody ni. Dádì kò lo ọ̀sẹ̀ kan fún mi ìrọ̀pọ̀ lọ́jọ́ méjì ní command. Police commissioner tó máa pè wá báyìí ọ̀tọ̀ ní ẹjọ́ rádaràda ló máa bá wa sọ ní tí mo ti ẹ̀gbọ́n ní Ngwe commissioner Ngwe mo gbọ́ pé wọ́n ti dismiss ẹ̀ for corrupt practices wọ́n ti ẹ̀ náà máa prosecute ẹ̀ gan. ọ̀rọ̀ rádaràda ló máa sọ kéèsì ọ̀rọ̀ kéèsì ẹgbẹ́ wa kò ní sọ á kàn máa sọ̀rọ̀ ọgọ́ kìíní wọn ò gbé lọ sí kóòtù wọn ò gbé lọ kóòtù. Láti May. Yes wọ́n láwọn fún ní administrative bail kò lo ọjọ́ méjì ní police cell. For murder case. For murder case. ẹni tó jẹ́ bíi IPO ìyẹn kan náà ó kọ kínní èmi ò gádà ara mi mo ẹ̀ṣẹ̀ ń gádà ara mi díẹ̀ ní dádì ó kọ kí náà ń pè phone number ó ní kí n pè òun mi ìrántí. gbogbo ìgbà tán náà fẹ́ ṣe autopsy àwọn náà choose commissioner lòun máa sanwó autopsy torí pé minister for women affairs ó tẹ̀lé wa débẹ̀ ó sẹ́ẹ̀fù yín èdè kan náà jọ ń sọ gbogbo wọn ti yọ minister yẹn náà èdè kan náà jọ ń sọ commissioner lóun máa sanwó autopsy àwọn náà choose pathologist wọn ò fún wa ní result autopsy kò sí nǹkan tá a ṣe tá a rìn wọn ò fún wa ní result autopsy wọn ò charge ẹ̀ sí kóòtù ọdún kejì ló ń lọ yìí o àti ìsìn ọmọ mi dì sí mi ò gbà kan sí o mi ò gbà kan sí o ṣùgbọ́n àwọn bàbá àwọn family bàbá ẹ̀ wọ́n wá ń yọnu wọ́n ló ti ń pẹ́ jù pé owó ti ń pọ̀ ìtorí inú freezer náà gbé sí wọ́n ní sísè tán ti la orí ẹ̀ wọ́n ní tán bá gbé sínú mọ́ṣúárì pé ó máa rà inú freezer ló wà ní Asokoro General Hospital wọ́n wá ń yọ mí lẹ́nu wọ́n fún mi títí the end of this month wọ́n láwọn fẹ́ sí bó ti ń pẹ́ jù pé owó ti àkúrú gbogbo ẹ̀ pé a sọ pé justice náà dà mi ò gbà kan sí o. ẹ wá ń bọ̀ báyìí láti May kí ló dé. dádì wọ́n ní legal system ká dúró kìnnìkan. Kò tí ì di legal system torí wọn tí ì gbèdé court. wọn ò gbèdé court o wọ́n náwó káàkiri ni kì í sì ṣe polówó lọ́wọ́ àwọn sugar mummy ẹ̀ ni Nancy Kwame ọmọ Ghana ni gbogbo threat ẹ̀ ó wà nù fóònù mi tó máa pe ọmọ mi páwọn wá bẹ̀ mí mo ní kí lẹ̀ ń bẹ̀ mí fún sọ́tò tọ́ fún mi mo sọ débi pé sọ́tò tọ́ fún mi bóyá mi kì í ṣe kò dà ẹ̀ṣẹ̀ máa ná gbogbo public complaints commission headquarters ló ti ń ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti put following to retire mi tí wọ́n bá mi gbà gbogbo àwọn staff ẹ̀ gbogbo àwọn senior ẹ̀ náà sọ wípé tí ọ̀rọ̀ bá délẹ̀ pé they will come out pé torí o àwọn máa ń rí i pé tó bá wá síbi iṣẹ́ ìjọ́ tó bá nà ó máa wọ long sleeve ọmọ pupa ni ó máa wọ long sleeve tàbí kó wọ dá gọ́gù fún mi kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn tó wá confiding wọ́n ní tí ọmọ yẹn bá complain sọ pé ṣé o fẹ́ di single mother bí ìyá ẹ ni ṣé o fẹ́ di single mother níyẹn ló fi ń press ọmọ mi dáhùn ṣé o fẹ́ di single mother bí ìyá ẹ ni gbogbo ìṣe tó kù ni mò ń gbọ́ gbogbo ẹ̀ àwọn former kí náà pè neighbors bó ṣe ń treat ọmọ yẹn stupidly badly èmi náà lọ síbẹ̀ gbogbo wa ló lé kúrò lára ẹ̀ kò wá sunlé ó report mi fún bàbá ọmọ mi pé kí n fi lé òun lẹ̀ mo ní mi ò no ọmọ ó kọ́kọ́ sọ fún ọmọ mi pé sọ fún màmá ẹ̀ kó máa lọ mo ní mi ò bá yín gbé nàmọ́ kàn wá kí yín ni ọmọ mi ní láyé ìwọ tó kì í sunlé ọmọ mi á bá mi wẹ mọ àbí ìyá mi á bá mi wẹ mọ gbogbo ẹ̀ and everything òun sunlé pọ̀ òun ò lè sọ o bó ṣe pé bàbá ọmọ mi nìyẹn ọmọ mi tó jẹ́ ọmọkùnrin medical doctor ni ó ní òun ò gbọ́dọ̀ gbọ́ láyé ẹ̀ kó pe ẹni yẹn pé orí fọ́ àbí orí fọ́ ọmọ òun pé láyé èyí tó jẹ́ second born ìyẹn máa ń ṣèrànlọ́wọ́ tó tí mo bí tẹ̀lé ẹni tó kù yóò máa ń ṣèrànlọ́wọ́ owó díẹ̀ fún mi pé òun tí màá rí ẹ mọ̀ ó ní láyé kò gbọ́dọ̀ gbogbo wa ló lé kúrò lára ẹ̀ pátá gbogbo family ló lé kúrò lára Olúfúnmiláyọ̀ o kì í dẹ̀ sọmọ tó lágbájá ìyá ẹ̀ ni kì í ṣẹ́ni tó lágbájá
téèyàn bá ṣe Olúfúnmiláyọ̀ tó ṣe tó hàn tẹ̀ á tún lọ bá tún máa ní má bínú ẹ̀ kan mo mọ̀ ìpò ọ̀rọ̀ wo yẹra wa ni a máa sọ pé irú èwo lè kọ́ ẹnì kí sọmọ tó lágbájá Dámilọ́lá ṣe bó ṣe Dámilégbodò nìyẹn o. ọmọ ìlú wo ni Dámilọ́lá? ọmọ Ṣàgámù ni ṣùgbọ́n ìyá ẹ̀ wà lápáta Ìbàdàn ni ìyá ẹ̀ ń gbé àǹtí ẹ̀ kan náà lọ́kọ tó náà lọ́kọ náà wà ń bàdàn ẹ̀ńtán bí kan tó bí lé lóyún yẹn ló wà ní Ṣàgámù. ó sì ń ṣiṣẹ́. sá. ó padà sẹ́nu iṣẹ́. ṣé lẹ́yìn tí gbogbo ẹ ṣẹlẹ̀ tán. Dámilọ́lá. ṣé ń gbọ́ tó ṣẹlẹ̀ tán. n tí mo gbọ́ ni pé ibi tó ti ń ṣe fitness instructor ní kí lorúkọ estate ní gym wọn àwọn yẹn sọ wípé allegation tán level against ẹ wípé àwọn ò lè trust life àwọn èèyàn sí ọwọ́ ẹ̀ mọ́ mo gbọ́ pé lose iṣẹ́ yẹn. so ó ti ń rìn káàkiri. ó wà nílé sugar mummy. ó ti ń. dọ́là náà san fún sugar mummy ECOWAS ló ti ń ṣiṣẹ́ àti gbogbo ìgbà tí kinní ẹ̀ ṣẹlẹ̀ tí ìyá ẹ̀ náà wá àti àbúrò ẹ̀ ilé sugar mummy gbogbo wọn wà gbogbo ìgbà tó fún yá administrative bail ilé sugar mummy ìjọ tó pe ọmọ mi for almost 2 hours ìjọ yẹn náà máa ṣe autopsy òjò kan rọ̀ ǹjọ́ yẹn tó jẹ́ pé ló pe second daughter mi ló dẹ̀ gbé òkú lọ sí mortuary so òun ló láti lọ sign ẹ̀kú nígbà tí wọ́n ti ṣe autopsy kò tí ì bọ́ sọ́wọ́ police so bó ṣe request fún boat bá òjò yẹn bẹ̀rẹ̀ ni Nancy Kwame ló pè ọ̀rọ̀ tó sọ almost 2 hours màṣá torí second daughter mi òun náà kò easy jẹ màmá sọ báyìí fún ó sọ ọ̀rọ̀ yẹn a sì record ẹ̀ wọ́n ní iPhone record fóònù mi báyìí la fi ń record. ẹ record ẹ. a record threat tí Nancy Kwame fún mi tó fún àwọn méjèèjì pé àwọn bẹ̀ wá àwa sọ pé àní gbọ́ àwa sọ pé àní withdraw case wípé báyìí ló máa ṣe báyìí ló máa ṣe. kí ló ló ń fẹ́ ṣe. wọ́n lọ bí iṣẹ́ ọmọ mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n lọ bí iṣẹ́ wọ́n kọ lẹ́tà yìí pé ó wà torí ọmọ ọdún mẹ́ta yẹn èmi ní eléyìí mi ò ní release ẹ̀. ó sọ ó ní òun máa lọ bí iṣẹ́ ọmọ ó kọ lẹ́tà ó report mi snapid dádì ìyẹn lọ́tọ̀ ní ọ̀rọ̀ ikú ọmọ mi. ok Abuja ló dẹ̀ ti ṣẹlẹ̀. Abuja ló ti ṣẹlẹ̀ sà Lugbe. láti May 17-18 2024. ó pẹ́ gan o 2024. bẹ́ẹ̀ ni sà. kẹ́tù ṣe May 2025. ó ti May last year ni mo sọ sà ọdún kejì ni. ó ti lé lọ́dún kejì. kò tí ì pọ́dún méjì May next year ló máa pọ́dún méjì. pọ́dún kan lọ́dún yìí ọmọ mi ṣe wà nù deep freezer mi ò jẹ́ kán sí o. ó yẹ ká ti petition IG Inspector General of Police mo ti wá fẹ́ ká ṣe petition eléyìí mo fẹ́ kí àwa tá a máa sign petition yìí mi fẹ́ ká less than ó kéré jù 500 people. a fẹ́ make ẹ̀ ní open petition ni. ọlọ́run sí Àbújá náà ló ti bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká make ẹ̀ ní open petition. ká wá petition IG Káyọ̀dé Ẹgbẹ́tókun. tá a bá ti wá petition wọn ká wá máa fún ọmọ Nàìjíríà ní ààbọ̀ bí nǹkan ṣe ń lọ. ìjà tún ti dé afẹ́jà o. a gbọ́dọ̀ mọ ikú tó pa arábìnrin yìí. àwọn ọlọ́pàá kí ló dé tí wọ́n release autopsy tẹ́ ẹ̀ mọ̀ àbí wọ́n fi hàn yín wọ́n tọ́jú ọwọ́ padà ni. wọ́n fi hàn wá o. ẹ mọ̀. wọ́n fi hàn wá. dc. sá wọ́n pe meeting kan ìyá ẹ̀ náà sọ pé àwọn fẹ́ close wọ́n pe meeting yẹn ẹ lè believe pé wọ́n lọ sẹ́ẹ̀tì lẹ́yìn tán ti gba owó tán wọ́n fẹ́ exonerate Dámilọ́lá ṣe náà sẹ́ẹ̀tì kámẹ́rà meeting yẹn bàbá Fúnmiláyọ̀ wà ń bẹ̀ àbúrò bàbá Fúnmiláyọ̀ ó wà ń bẹ̀ tó jẹ́ retired ọgọlógún bí ẹ ṣe rí kámẹ́rà ló kígbe pé kí ló dé kí kámẹ́rà ẹ sọ pé ẹ fẹ́ rí autopsy fún wa kí ló fa kámẹ́rà. ẹ jẹ́ ń wo picture yẹn. ṣé tí wọ́n pa ni. Fúnmiláyọ̀ ni àkọ́bí mi nìyẹn. ọmọ tí wọ́n pa ni. àkọ́bí mi nìyẹn o. ó mà ṣe o.
ó mà ṣe o ó mà ṣe o justice for Funmilayo justice for Funmilayo justice for Funmilayo ọmọ tí wọ́n pa nìyẹn ọmọ tí wọ́n pa nìyẹn. lísìtì bí ló ti jáde àwọn lísìtì ti pè mí pa pé àwọn fẹ́ demonstrate lórí ọ̀rọ̀ ẹ̀ màá ní ká ẹni sùúrù wọ́n ní wọ́n máa bring out. kò sí ní sùúrù mọ́ báyìí lísìtì ló ti ṣe. kò sí ní sùúrù mọ́ báyìí ọmọ Nàìjíríà ẹ jẹ́ àjọṣe léyìí o ọmọ Nàìjíríà ẹ jẹ́ àjọṣe léyìí o Funmilayo lẹ́ ń wò yẹn o Funmilayo lẹ́ ń wò yẹn o wọ́n ní èèyàn kan wá láti Ghana ó ní wọ́n lè pa ọmọ wa dànù bó ṣe wù wọ́n ó ní òsì tí ó ṣẹlẹ̀ justice for Funmilayo ẹ bá ń gbé fọ́tò ọmọ yẹn sí kó wà ń bẹ̀ justice for Funmilayo ẹni ọ̀pá gúnugún yìí kádùn ẹni ọ̀pá kàlàmọ̀gbò kì í ká oṣù justice for Funmilayo ẹ jọ̀ọ́ ó yẹ ẹ jẹ́ àjọṣe eléyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin NGOs ó yá ẹ̀yin lawyers ó yá ẹ jẹ́ àjọṣe eléyìí bá a ti ṣe ti Timothy ẹ gbọ́dọ̀ sí Funmilayo o kí ló dé kéèyàn sì gbẹ̀mí irú ọmọ yìí dànù kéèyàn sì dá légbodò kéèyàn sì ó mà ṣe o justice for Funmilayo ìgbà tó bá yá woman friend ẹ̀ sugar mummy ẹ̀ tó wá láti Ghana bóyá yóò kó bá ṣe tiẹ̀ náà àjọ ECOWAS ọgbọ́ gbogbo àgbáyé ni ọgbọ́ justice for Funmilayo ẹ wá bí ọmọ bí ṣe ń fojú sunkún ọmọ ẹ wò bànújẹ́ bó ṣe dórí ẹ̀mí wọn tó fàpèrè tẹ́ ẹ wo ohun tí ń pa wọ́n lẹ́rìn tí ń dùn wọ́n nú tí wọ́n fi pa wọ́n lẹ́kún ẹ wo ìdùnnú wọn bí wọ́n ṣe jù sínú omi ẹ wò bànújẹ́ bó ṣe gúnlẹ̀ sẹ́mi ìyá yìí ìyá tó bí Funmilayo ń sunkún ìyá tó bí ìyá Funmilayo ń sunkún àwọn àbúrò Funmilayo ń bẹ̀ mí jẹ́ ẹni tí wọ́n fura sí pọ́ pa Funmilayo ó sì ń rìn ó sì ń yàn fanda ọ̀yá ọmọ Nàìjíríà ẹ jẹ́ àjọ kẹsẹ̀ bọ́ ẹ jẹ́ àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ jẹ́ á béèrè ikú tó pa Funmilayo justice for Funmilayo. ẹ dìde ẹ má lọ o màá rán mọ́gàjí sí yín a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o màá nídìí àwọn nǹkan kan lọ́dọ̀ yín iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ dìde màá rán mọ́gàjí sí yín sìn ẹ dìde. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ọ̀rọ̀ lè ní agbára díẹ̀ o ó ní agbára kí ni àrídájú pé Olúwawẹ̀mí mọ́ ló pa arábìnrin yẹn àti pé bó ló ṣe fẹ́ wẹra ẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí pẹ̀lú adúrú allegation tí wọ́n fi kàn yìí kódà wọ́n nígbà tí wọ́n gbọ́rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá pé oorun ọjọ́ méjì péré ló sùn lẹ́yìn kántà kó tó di pé wọ́n tún fi ńlẹ̀ wọ́n charge kéèsì lọ sílé ẹjọ́ ara bí ti ń wò mọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ní agbára ju ojú táwọn èèyàn fi ń wò lọ. ẹ̀yàn mi bò lẹ ṣe rí sí bó ló ṣe lágbọ́n tọ̀dọ̀ tí ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bà lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àníri jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀kọ́ àtàlà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe